síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Ìgbà ọlọ bí òréré, ayé ọlọ bí ọ̀pá ìbọn. Atorilaye, àtòrìṣẹ́ wẹ̀jẹ́wẹ̀jẹ́, dúníyàn yóò dúró sánsánsánsán, ayé ń dagun ẹ̀dá ò sì fura. Àníṣe Atorilaye, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn, ayé ń yí gbirigbiri bí odó. Ìgbà lásọ, ìgbà lẹ̀wù, ìgbà kan lòdèrè kókò ńlé Ìlọrin, sáàlà kúkú ni ẹnìkan ọ̀láyé. Báyé bá wá yíkàn ọ́ dákun mọ́sọ ayé dà wá lọ. Atorilaye o, kò dúró sójú kan oṣù. Òfúfura ọ̀yẹ̀yẹ̀ yẹra wò, kẹ́ni ó wo ntẹ́ni tì wájú, kẹ́ni ó ti ohun rere síwájú torí ipáyé ń yí lọ bí kùnkùndùn. Ọ̀nà tó mọ́ paranganda tá a ti ń tọ̀ lásìkò ẹ̀rùn, tó bá dìgbà òjò yóò wú kókó àsìní lè gbàbẹ̀rẹ̀ ibì kankan. Atorilaye o, ojú tí ń dán lónìí tá a fi ń sogi ọ̀padà ń jọ bọ́pẹ́ bọ́yá dandan ni. Ṣé ń tí tákúkú léegun ọdún tọ́mọ alágbà àwòrán lápá fi mú kọ́ yangan, àbí kí la ní tẹ́nìkan èní rí? Kí ni tí ń ṣe wá tí ọ̀sẹ̀ nìkan báyé ti ń yí gbirigbiri? Báyé bá kọjú sí ọ̀tá, báyé bá kọ̀yìn sí ọ̀tá, àníṣe bó bá wá kù wọ nìkan ọjẹ́ yá àtẹ̀rù ara rẹ pa. Atorilaye o, ṣe ní ń lọ síwájú lọ sẹ́yìn, ayé tá a lúgọ̀dẹ̀ ń wájú, àgbáyé mú níwájú tán àwa ń ṣe bó ṣe wù ni, a sì tún ń jayé níjẹ ìyàwálù, bẹ́ẹ̀ là ń lo pò lọ́nà òdì, à ń rẹ́ra wa jẹ torí pé wájú la kúkú wà ẹnìkan ò lè mú wa. Nbí ńláyé bá lanu kótó, ayé lanu kótó, ayé sọ̀rọ̀ ó pòwe, ayé látòrí ní mí o. Atorilaye ẹ̀ mọ̀ sí ayọ̀yọ̀ níwájú, etí ikún la kọ òwe ọ̀hún ò sì jọ nǹkan kan létí wa. Ká tó wí ká tó fọ̀, ayé tó ti fi gèdàn ó bá kó wa dà ẹ̀yìn. Ẹ jẹ́ á ronú sọ̀rọ̀ yìí o, tá a bá ń lo ayé tó tọ́ lọ́wọ́ ká mọ̀ rántí o. Báyé àtàtòrí ẹgbẹ̀ra ni, bọ́pẹ́ títí tí ayé ọ padà fì sẹ́yìn. Lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye. Sórí ìgbà tó kọ́kọ́ délẹ̀ kan tó ṣe rẹ̀ sí ní sọ̀rọ̀ fún mi pé ó fẹ́ rí mi kíní kan o onídìí kíní kan tí mo ṣáà sọ̀rọ̀ ò dẹ̀ sọ̀rọ̀. 50,000 naira. 50,000 ò tún nǹkan tó máa tó le tó yẹn tí ó gẹ́gẹ́ ní kò tún tá máa fàdà bẹ́ẹ̀. Yes. Adley ó mọ̀ mí náà, ó mọ̀ mí. Ó dẹ̀ mọ̀ bàbá mi nínú ìlú yìí. Wọ́n ní dárúkọ lówó mẹ́ta. Wọ́n má dárúkọ bàbá mi ọmọ yẹn. Kí wá ní tó kàn because of 50,000 naira. Tó kàn máa wá sọ́dọ̀ mi sílẹ̀ tó dẹ̀ máa rí ẹ̀fọ́ ọkàn lé pé kí n bá sẹ́yìn dẹ̀ ló lè ṣe. Nǹkan kékeré ni. How much is 50,000 naira?
gbogbo náà ló fà á nù bó ṣe máa ń pẹ́ lọ́dọ̀ tó kẹ́ tètè wá sọ́dọ̀ mi yẹn náà ni ó máa jìnnà sí mi so 50,000 yẹn òun náà ń ṣe kínní tó bá ti dìrọ̀ lẹ́yìn check me kò check me tí má ti kúrò ní iṣẹ́ tí mo ṣàkáàtì àwọn pípọ̀ yìí tán then máa fún ẹ báyìí máa fún ẹ cash even máa bẹ dọ́bù ẹ so how much is 50,000 ó dẹ̀ kọ́kọ́ dẹ́rù ó dẹ̀ dáyà já mi kìíní kan ó ṣe kìíní kan ah in fact you are so funny. ṣé wàá gbé wá tẹ́lẹ̀? Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú, a tún lọ sẹ́yìn. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú, a tún lọ sẹ́yìn. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú, a tún lọ sẹ́yìn ní. Atorilaye o, ó wọlé o. Atorilaye o. Darling, oh. Hey, my dear. Baby, Ó sọ fún mi pé ò ń bọ̀. you're looking good. Hello. Oh, wow. Ọ̀rẹ́ mi jókòó náà, jókòó. Well, ọ̀rẹ́ mi nìyẹn. Máyọ̀wá lórúkọ ẹ̀. Ó ti máa ń jẹ́ lẹ́nu pé òun fẹ́ mi ọjọ́ ti pẹ́ díẹ̀. Ọdún ó ṣe dé sílùú yìí náà ni. Kò pẹ́ díẹ̀ tó dé bá like 2 weeks ago náà ló dé. Pé òun fẹ́ máa gbé sọ́dọ̀ wá ń sìn. Máa gbé kìí ká tiẹ̀ dọ́dọ̀ ẹ̀. Ọ̀dọ̀ wa bí báwo? Fẹ́ máa gbé nílùú ìsìn. Kò ṣe pọ́dọ̀ ẹ̀ náà. Máyọ̀wá lórúkọ ẹ̀. So Máyọ̀wá, ọmọ tó sọ pé fẹ́ mọ ìyàwó mi yẹn. Hi. So, jókòó náà kí ọ̀gá òkúta ẹ̀ wọ́n fà ẹ̀rí nǹkan. gẹ́gẹ́ ti kú tọ́jú ọ̀rẹ́ mi mo rí pé ẹ̀ ń tọ́jú ẹ̀ gbogbo tí ẹ̀ ti ń kí gbogbo ọmọ rẹ̀ ti ń kí báyìí. Kò tọ́pẹ́. ẹ ṣeun wa. Ayẹ. O mọ mi ni. Mo nà ọ ṣe bóun ló ní kí n bomi fún ẹ. Ẹlẹ́. My dear. Ṣé o gbàgbé birthday mi ṣá? Birthday. Mo ò gbàgbé. In fact, mo rántí àwọn mo ń dúró de pé kó tẹ̀ ti sọ nǹkan nípa birthday mi. Àti pé inú mi dùn gan ṣé bó ṣe wá síbí báyìí ní tí mo sọ pé tí má ṣe gbogbo nǹkan tí mo ń ṣe tán máa yọjú sí ẹ ni. Rádékẹ́, ṣòrí lórí ọ̀rọ̀ birthday yìí, gbogbo nǹkan tọ́lá bàbá fún mi nípa láti ṣe fún ẹ. Mo promise máa ṣe fún ẹ. Kì í ṣe nǹkan tọ́lọ́run bá fún ẹ, àmì ìfẹ́ gbọ́rú àwọn nǹkan bẹ́ẹ̀ jàre à. A ní mo ti expect pé wàá ti fún mi lówó. Ó ṣàwọn pé màá pe àwọn ọ̀rẹ́ mi náà mo dé máa ra drinks. Wọ́n máa ṣáyò náà. Kò dẹ̀ tí ì sọ kankan nípẹ̀. Wo sórí nǹkan tèmi need lọ́wọ́ ẹ̀ nísìnyí, mo need 60,000 naira. 60,000 naira. Náà. Wá, Rádékẹ́, mo ti gbọ́. Mo ti gbọ́ náà. Bàtà ọjọ́ ló máa kó fún mi. Mo ti gbọ́ Mo pọ̀ tún ra ní birthday mi, ọjọ́ ló máa fún mi náà. Rádékẹ́, mo ti gbọ́. Ń ṣọ́. Ẹni ìwé ṣàmú trust mo mọ̀ kó lè disappoint me. Mẹ́lẹ́. Máa fún ẹ. Mo mọ̀ kó wà fún mi náà, ṣe bí wọ́n ni. Ọláìdé mi. Baby, you have to go now. Ṣé ìtorí pé o wá pẹ̀lú ọ̀rẹ́ náà ló wá ń kánjú báyìí ni? Mo fẹ́ fòrú wọlé. Ó yẹ máa lọ, jẹ́ ẹ̀ tó ti máa lọ. Máyọ̀wá kí ẹ. So, Sister Rádékẹ́. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú,
àtúndò sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú àtúndò sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú àtúndò sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Mọ́mí, ẹ̀yin àtàwọn orí kì í ṣá. Ẹ̀wọ̀n iná ìṣọ́ àmọ́ nature ọ̀sẹ̀ tí mò ń ṣe nù. Iṣẹ́ ni má bínú sí fọlọ́n fẹ́. Wọ́n á fẹ́ bọ̀ sọ̀rọ̀ kùn. Ọkọ mi yọ̀dà fún ọ. Ó ṣoríire o. Lágbára Ọlọ́run lójú ẹ̀mí mi báyìí ló ṣe lẹ́yìn. Ó kọ́lé fún mi tó ra mọ́tò fún mi. Dákun kọ mi. Ìyàwó mo fẹ́ kó o bá ń fẹ́ fún mi. Fẹ́yàwó lójú ẹ̀mí mi kémi náà gbọ́mọ ọmọ mi jó. Gbogbo ẹgbẹ́ rẹ tó jẹ́ pé ẹjọ́ ṣe kékeré dàgbà ládùúgbò yìí. Gbogbo ohun tí ó relé ọkàn tí ó fẹ́yàwó wọ́n ti fẹ́yàwó wọ́n ti bímọ. Tèmi náà rọmọ ọmọ mi. Jẹ́ ń gbọ́mọ ọmọ mi jó dákun láì dí yóò dáa fún ọ. Ó ṣàṣeyọrí ayọ̀ ṣàánú mi. Mọ́mí, ṣe rí ọ̀rọ̀ ìyàwó tẹ́ mẹ́nu báyìí kò ń ṣe nǹkan kékeré o. Ẹ kàn ń wá àwọn obìnrin tó pọ̀ ń tàn sí i. Eléyìí tó jẹ́ gidi nù ú pọ̀. Mọ́mí, mi ò fẹ́ síyàn ni ẹ ṣáà ṣe sùúrù fún mi. Àmọ́ níyàwó náà. Mọ́mí ẹ̀yẹn ṣe báyìí. Ẹ fọwọ́ wọnú. Tó bá tó time tí màá níyàwó máa níyàwó. Ẹ ṣáà jẹ́ kọ́kọ́ mú yìí tó ṣẹ̀yìn náà tó jàjú sí i nìyẹn. Ó ṣoríire. Nígbàkigbà tọ́wọ́ bàjẹ́ fẹ́ yàwó lórí rẹ̀ lálùbáríkà lọ́fẹ̀. Èyí ó sì sojú ẹ̀mí mi náà. Tèmi náà gbọ́ ọmọ rẹ̀ kàn báyìí lágbára Ọlọ́run. Ọkọ mi jẹ́ ń bọ́ lé kí n bọ́ sóúnjẹ. Fọkànbalẹ̀ mọ́mí ẹ fọkànbalẹ̀. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú. Bàbá tẹ bá ṣèṣì ẹ náà. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú àtúndò sẹ́yìn ní Atorilaye. Ọ́fíìsì ló wà yìí o. Wà ló lọ máa sílẹ̀. Well, má bínú, ó yẹ kí n ti wálé ẹ̀ lọ right, but my explain fine. Jẹ́ kí n bẹ guess it kò jókòó náà. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú àtúndò sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú àtúndò sẹ́yìn ní Atorilaye. Kí ni? Jẹ́ ń wo. Kí ni? Ọmọ ojú ẹ̀ yìí ṣá. Nígbà tí ẹ tún lọ wo ilé tó wá báyìí, tí kejì wá báyìí, orí máa ń fọ́ká síbẹ̀ ni. Ọlọ́run, wọ́n wáyé pé wọ́n wá pa mí sẹ́sì. Ẹ máa ń kó ẹ̀jẹ̀. Ọlọ́run. Ọláìdé. Bóòní. Àwọn èèyàn tèmi kí ló wá bù? Ọjọ́ mẹ́ta. Mo sì wá rí ẹ ń lé mi mọ́ kí ló dé. Wọ́n á rí. Bóòní kan. Ẹ jókòó jókòó. Kílé tó wá ń wò. Ta ni ta là ń mú? Farabalẹ̀. My dear. Ẹni tó máa ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹ pé ọ̀rẹ́ mi. Ó kú bí yọ. Mílíọ̀nù. Ẹ̀ka sí. Ẹ̀ka sàn. Máyọ̀wá. Fámìlì nǹkan. Máyọ̀wá. Tí wọ́n á dé bí wọ́n sọ pé ìyàwó mi fẹ́ sọ́nà lé. Okay. Yéwándé wò ni. Fine sir. Ó ti wù yẹn fún mi. Tó bó ṣe ń ṣe yẹn náà ni kò máa ṣe. Mo yẹ kẹ́nìkan confuse ẹ̀. Sọ mi yẹ. Ọlọ́run sì tó dá lùbáríkà. Mo bá mi mójútó. Mo sì wà yìí. Kí n wọlé kí n gẹ̀ẹ́tì mi tún. Ó sì yọnu. Mo ṣe ń bọ̀ yìí. Mo yọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan bẹ́ẹ̀. Àwọn gan ti bẹ́ẹ̀ fọ́ ti pa mí sínú ilé. So mi ilé mu gángan mo sì wà yìí. Next time máa wá. Àwọn ọmọ nǹkan. Sọ mi yẹ. Mo ṣe yọ̀nu. Don't bother yourself. Kárí. Òkè ìgbà wọlé máa ráyè wá sọ́dọ̀ mi. Màá lè tẹ́ ìtì rẹpẹtẹ. Ọmọ tó wà ń bẹ̀.
mi ní ráyè lọ́la mo promise bá tọ̀tọ̀ la máa wá mo promise. So that I later you discuss. It's alright, it's alright. Alright. Okay. The mayor. Phone. Mo sì bọ́ mọ̀ yìí mo lọ́ọ́ bí mi. Sorry, má jẹ́ ń tẹ̀ kó gbá mú ní ọwọ́ báyìí kó má jò bọ́ tó bá bọ́ ọmọ lọ́wọ́ pẹ́rẹ́ tí ó bá ọ pọ̀. Máyọ̀wá sọ̀rọ̀ mọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí èmi gan mo love ẹ̀ débi pé tí n bá rí láàrin ìṣẹ́jú kan mo ṣe wá yìí ọmọ mo lè jẹ́ Ọláìdé rárá ọ̀nà kí ló ń sọ yìí báwo ni. láìpẹ́ lọ́ọ̀fọ̀ ara yín kẹgbàrà ẹ̀ mú sórí òun obìnrin wọ́n lè fẹ́ mọ mìsíbù kábà kan àyíbá kan òní jókòó bí ẹnu sọ̀rọ̀ mi yẹ sùúrù la fi ń sọkò obìnrin kò mú dání dáadáa wọ́n jọ bọ́ o mo rí ọ náà. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Yíwándé rí ìgbà míì àyè máa ń wà tí ò ní sọ̀rọ̀ ìgbà míì dẹ̀ tún rè ọ̀rọ̀ á wà kò ní sí ààyè láti sọ ó dà pé lẹ́ni sí ààyè wà at the same time ọ̀rọ̀ náà tún wà. Yíwándé mo ní ìmọ̀ràn kékeré kan lóòótọ́ tí n bá ti rí ẹnu ìmọ̀ ń dùn torí pé one ó jẹ́ akíkanjú obìnrin oníwà olọ́yàyà ó jẹ́ nìkan tó múra síṣẹ́ ó kì í sọ̀lẹ̀ tí bá ní kí n máa kà láti 1 2 3 tọ́jú àfilọ́mọ oníkàtọ́ but mo fẹ́ kó relent kí wọ́n mọ̀ pé ó sì lè ṣe jù bẹ́ẹ̀ lọ lẹ́nu bẹ́ẹ̀ kó máa wọ pé àwọn kan wà lábẹ́ ẹ̀ tí wọn ò tó ẹ̀ má rò bẹ́ẹ̀ àwọn tó wà lókè ẹ̀ ní kó máa pẹ́ at least ìwọ náà lè ṣe jẹ nìyí lọ mo lè wá pé o lè mú ọ pé n tó lè ṣe ni ṣùgbọ́n àdúrà mi sọ́lọ́ ni pé gbogbo èròǹgbà rẹ sí rere Ọlọ́run jẹ́ kó yọrí sáyọ̀ àmì o ló wà yẹ pé àdúrà tó wá ga jù bẹ́ẹ̀ ni pé Ọlọ́run má jẹ́ fi alẹ́ lọ. Ó ṣe máa jẹ́ ṣùrí líle ó yàtọ̀ gbogbo àwọn advice tó máa ń fún mi ó yẹ kí n láìkẹ́ and mo dẹ̀ ti make up mind mi bí ọkùnrin kọkùnrin kan ó dúdú ó kúrú ni o ó ga ni o kò lè have its way in my life. Wo dúró má tàn mí jẹ okay ṣe tó wá jẹ́ pé lóòótọ́ ló ti pinnu lọ́kàn pé ọkùnrin kankan ò ní àlá ẹnu láìfẹ́ mọ́ èmi náà wá fi àkókò ìmúdẹ lójú pé máa wà fẹ́tù sí ẹ mo dẹ̀ ní disappointing. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Máa sọ pé níbí ni máa kù sí bóyá ni máa délé. wà délé Ọlọ́gbọ́n mi ò lè délé. Síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye. Èmi náà kọ́ ṣe bí ẹ mú pàrọ̀. Ọmọ afáta ti gbà kan lọ. Ọlọ́run ṣorí ọmọ tí Martin ó ti lọ fáìn jù ṣorí àmọ́ woman kan lamẹ́ríkà náà ò débẹ̀ ọ̀bẹ wọn sọ ó ti jọba léèbó rí Queen Elizabeth ìyá yẹn fáìn gan àti òtí ẹ̀ tó wá fáìn gan kò lẹ́gbẹ̀ẹ́ rárá mo gbádùn ẹ̀
wọ́n á kàn wò pé àdónà kí ni nǹkan tó lè ya èmi àti ẹni kò sí ó wà ọ̀rọ̀ ní ikú mo tún máa ń wò pé ikú gan lè yà wá ṣùgbọ́n èmi àti ẹ á jọ kú papọ̀ ẹ̀ ọlọ́run bá ń gbọ́ baby I love you with all my heart I love you so much. Ẹ ṣe maintain blocking yẹn. Láìdé. Edwina, who is this girl? Excuse me. What is this thing? Mo bi ẹni pé ṣé o dẹ̀ ń ká lólo. Mo ní ta ni ẹni tó jókòó yìí. Well, since o lè sọ̀rọ̀, èmi fẹ́ kó sọ fún kíni. Edwina, imagine èmi, irú èmi sí kíni. Well, ní tí mo fẹ́ kó sọ fún pé kó bọ́ta kúrò nínú ilé nítorí pé kí ni ẹni tó nílé ti dé. Mo dúró náà. Mo ṣì ń dúró náà. Okay. Tell me, what is really happening here? Because I didn't know. Kí ló ń ṣẹlẹ̀? Don't worry. Ẹ pẹ̀lẹ́ o, madam. Èwo ló, báwo ni tí ń ṣe jẹ́? Èwo ni question òṣì, question lórí burúkú tó wá ń bi wálé rẹ̀ bí báyìí. Báwo ti ṣe jẹ́? Láìdé, o tẹ̀ sọ fún mi pé tìyàwó tìyàlé ni. Àti pé o tẹ̀ jẹ́ kí n mọ̀ pé àwọn ọmọ mi ló tún bọ́ ẹ nísìn. Jọ́ bẹ́ẹ̀ ni ẹ sọ fún mi, ta ló ń bá sọ̀rọ̀ kí láyé kẹ́kẹ́ wẹ̀gẹ̀ kí títí gan. Oh, mi ò bá ẹ lọ́rọ̀. Ìwọ, Láìdé, mo mà láyà o. Anyway, tí ẹ kọ́kọ́ sọ fún mi, jọ̀ọ́ ta ni àwọn kíní ọ̀dẹ̀dẹ̀rìn àti òpònú àbí ọ̀dẹ̀ àti dẹ̀dẹ̀rìn? Mi ò ní ìtẹ́ bọ́ bí mo ṣe lè put it. Hey, madam! Wait, ta ni wọ́n? Just tell me. Oh, ẹbí ẹ̀kọ́. Why tó ní fi máa sọ̀rọ̀ ṣàkàṣàkà òsì sí mi bí ó ṣe oníranù tó gbé ẹ wá sílé ilé tí èmi tí mo kọ́wọ́ bọnú àpótí tèmi tí mo gbà fún ẹ tí mo furnished ẹ tí mo ṣe everything gbogbo necessary things inú ilé tí mo ṣe síbẹ̀ mo ṣe gbogbo tó yẹ kí n ṣe tán ó wá ní guts àti máa gbá àwọn obìnrin ìranù àwọn ẹlẹ́ṣẹ̀ òsì ẹlẹ́ṣẹ̀ tẹ́rín òṣì wọ́n ń gbé wá sínú ilé fún mi àbí ojú ẹ̀kọ́. Hey, excuse me. Come on, just be enjoying mobile. Kí ló ṣe é níbo ló ń sá lọ? I don't know, madam. Ó ga o. Oh my God. Láìdé, ṣé nǹkan tó tún gbé náà ni? Àwọn madam tí wọ́n fẹ́ jọ bí àwọn ìyá. Excuse me, àǹtí ẹlẹ́nu pẹlẹbẹ kí lè ń wá ìjọ? Nílé ọkọ mi àbí ọkọ tí ta ló sọ̀rọ̀ gan Láìdé ta ló sọ ìjọba sọ fún àwọn méjèèjì fún bọ́tà kò nílé ọkọ. Jọ̀wọ́ kí ni ṣòwò náà kọ́kọ́ wojú yẹn náà ṣó o ti rí àbó tí rí sọ fún mi. Ó jọ àwọn ìyá mi tó ti kú láyé àti mo bá pé olóṣì. Ẹ dúró stop ìjà ìnà kí ló dé. Olóṣì lórí burúkú wèrè àsínú. Sorry, bàbá. Yorùbá wọn lọ́rọ̀. Sorry wọ. Tó ṣe máa ranjú òṣì tó máa ranjú ràgàdà òṣì kiri nìyẹn. Àti bá ti ṣe nǹkan burúkú tán. Wo. Ṣé mo pé
tó bá wá sọ́dọ̀ mi sìn wọ́n máa ṣe bí ẹni tí ẹ ti fẹ́ jẹba wọ́n máa ṣojú mi sìn wọ́n máa ṣẹ́jú òṣìrànù kiri bí eléyìí sórí tí má tún rí ẹ ní ọ̀dọ̀ mi tó bá pè mí tó bá pè nígbà mi pẹ́rẹ́ tí má tún wá rí ẹsẹ̀ òṣì ẹ̀yẹn tí má tún rí inú ilé mi wò àdá ni màá fi kọ́ ọ̀tẹ̀ báyìí màá fi gé wẹ́lẹ́wẹ́lẹ́ ìwọ onírànù òṣì oníṣìnà wọ́n sì máa lọ fi kíní ẹ̀yẹn wàá fi lọ hàn jọba onírànù òṣì. Idiot. Sorry, wá bá mi níbẹ̀. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú, a tún lọ sẹ́yìn. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú, a tún lọ sẹ́yìn. Atorilaye o. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú, wá tún lọ sẹ́yìn. Àfáà kìíní kan rú mi lójú níbi oyè táwọn jànmọ́ yàn yẹ ó yà mí lẹ́nu. Alájàràdékẹ́ ilé mi rò pé olóyè àkọ́kọ́ tí ẹ mọ́ kọ́kọ́ pé àìbẹ́ ṣe pé ìkíní ìkejì ìkẹta ìkẹrin tí ò tiẹ̀ wá sí ń bẹ̀ mo ní kó má jẹ́ pé àwọn jẹ̀mọ́ wa ń ṣe ojúṣàájú àárín sókùnkùn sí mi àfáà kejì. àfáà àlàbá náà bíláì làzílà wà wọn sí ojúṣàájú n tó fi dá kéèyàn máa súnmọ́ yàn nù sẹ́ni téèyàn bá súnmọ́ yàn èyàn ó mọ̀ wà tí ẹni tẹ́ ẹ súnmọ́ yìí tó léwu àbọ̀dọ̀ mi ò yé yín wọ́n ní ẹni tó bá ní ìwà tó bá ní ẹ̀sìn ó máa ń fi ìwà rẹ̀ àti ẹ̀sìn rẹ̀ ó máa fi ń gbé rẹ̀ lárugẹ ni àbí òye yín àmọ́ ṣé ẹ rí Alájàràdékẹ́ kì í ṣe ẹni tó yẹ kán fi di olóyè láìláì àbọ̀dọ̀ mi ò yé yín nítorí pé kí ni Alájàràdékẹ́ tí ẹ bá kàn níbòmíì ẹ̀rọ Ọlọ́run bá yín ẹ̀dá kan ò ní gbin igi àbí kó gbin àlùbọ́sà kó fi ká ilá láíláí nítorí kálukú bá ṣe ni ó máa gbà àbí ọ̀rọ̀ mi ò yé yín so Alájàràdékẹ́ kò tọ́ sẹ́ni tó fi ń joyè bó ṣe wà ó ti fẹ́ ronú para rẹ̀ ńlé àwa la súnmọ́ àwa sì mọ̀ dáadáa tó mọ̀ délédélé tí n bá wà nínú àwọn olóyè tó máa fi yàn joyè ni àáfà àlàbá wọn ò èmi gan ó takò pé kì í ṣe ẹ̀dá kan tó yẹ kó máa fi joyè torí pé kí ni yóò ba ẹ̀sìn jẹ́ ẹni tí ó ní ìgbéraga tọ́bi kọ́rọ̀ mọ́ ti dìjà báyìí yóò ti sọ dìjà àbọ̀rọ̀ yín wọ́n sì ní iná láhà mọ́ àṣọ bìrì náà ẹ̀yin oníṣùúrù báyìí lọ́lọ́ máa ń wà sẹ́ńtì oníṣùúrù sẹ́ńtì oníṣùúrù lẹ́yìn yóò fi joyè ẹ jọ ń torí tọ́lọ́run ẹ sì ṣojú ṣàjú rárá tó ti yé yín tí ẹ̀ bá dẹ̀ mú wà mẹ́sìn ó jẹ́ ní tó dáa gan ìwà lẹ́sìn ó tó ti yé yín tẹ́ ẹ̀ bá mú wà mẹ́sìn kò sí nǹkan bẹ́ẹ̀. ọmọ sí àfáà ìwọ lọ tàmọ́lẹ̀ sọ̀rọ̀ yìí bí ṣe máa borí bu ọrùn yẹn lèmi rò pé ẹlẹ́sìn òdodo gidi ni. wà mẹ́sìn ọmọ sí pàtàkì bẹ́ẹ̀ ni láyé ìlú tí máa di ìrẹ̀ títí tó bá pè ní àdìgá ọmọ mi là mọ́. ṣé gan o. Alájàràdékẹ́ Alájàràdékẹ́ náà. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú, a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye o. Máyọ̀wá kan ń sọ báyìí pé mi dẹ lónìí ìrònú sọ̀tọ̀ọ̀tọ̀ tó bá mọ̀ nǹkan tó mi tí mo fi ṣe lórí kodò tí mo ṣe bẹ́ẹ̀ sórí àga ni kò tiẹ̀ mọ ọkọ tó ṣẹlẹ̀ sí mi lánàá ni o ṣáà mọ àwọn girls tí wọ́n máa ń kó káàkiri yẹn. àwọn girls wo ni. o mọ àwọn Yéwándé Dérayọ̀ pẹ̀lú
gẹ́ ọ̀rọ̀ adékẹ́ yẹn. Ìyà tí Júdásì jẹ kù ọlọ́gbọ́n fi jẹ mí lánàá. ìyà tí Júdásì tó jẹ kù. Aláìdé. ìjọba kò fẹ́ gbọ́ràn ni. bá mi sọ̀rọ̀ in fact ilé ìsọ̀rọ̀ àwàdà bá mi sọ̀rọ̀. Sori ṣèbí mi kàn wà nù lé jẹ́jẹ́ pẹ̀lú Yéwándé o ṣáà mọ̀ Yéwándé yẹn náà. Ìjẹ́ bá sọ pé darling you are beautiful kọ́ mo ti fine kankan kí n tiẹ̀ láì kànlẹ̀kùn láì ṣe kankan bí Rádékẹ́ ṣe wọlé nìyẹn. Darling mo ní àpàjábọ̀ Jésù jẹ́ kí n tiẹ̀ mọ̀ tí mo lè sọ sí mo ń kálòlò lórí ìjókòó mo believe ẹ̀mí gángan mo ń kálòlò. Yéwándé ṣáà ní láti dìde kúrò lọ dájú kò níbí kan báyìí ọmọ ẹ gentle ìyẹn bá bẹ̀rẹ̀ who is this thing kò sí èbó tí o sọ̀tọ́ lèmi lánàá kí n kankan ǹjẹ́ kí n tiẹ̀ mọ explain o bí ìyá wọn èwo ni girl tí ń ta nǹkan lé epo yẹn Dérayọ̀ mo sì wọlé ní Sweden mo ní tó ń dùn èmi ni wọ́n fi ń rẹ́rìn yìí o. mi gbọ́ bá mi sọ̀rọ̀ bá mi tó wá dé o and who are this can you someone explain this to me èbó ìpọ̀ ok kí n tiẹ̀ ni mo fẹ́ sọ kò sọ̀rọ̀ lẹ́nu mi ǹjẹ́ kí n tiẹ̀ mọ sọ̀rọ̀ àfi gbà ló gbá kejì ẹ̀ létí ló gbá Rádékẹ́ létí kí n sì kò sáàrin kí n mọ làjọ wọ́n lu last card sí mi lára lánàá. Aláìdé. ṣé wàá rí ẹ̀rù bá mi báyìí o ìrànlọ́wọ́ kan mo fẹ́ kó o ṣe mí lè pé àjọ mọ́ lọ sílé àwọn girls yẹn kọ̀ ká lọ bẹ̀ wọ́n jọ. ok nísìnyí ó ní kí n tẹ̀lé ẹ lọ ká ló mọ bẹ̀ wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá kó bòǹbò tí èmi àti ẹ mọ̀ sí nàwọ́ tán kí ló yẹ kí n ṣe. ẹ wo èmi mọ̀ pé wọn lè náwó wọn á tiẹ̀ tijú ẹ̀ jọ ìwọ kan sá tẹ̀lé mi lọ jọ. mi ò lè lọ o mi ò lè lọ mi ò ní jókòó kó tiẹ̀ bá mi mi ò lè lọ. jọ náà. ok ọlá bó ṣe jẹ́ sórí tèmi àti ẹ tábà lọ mi ì ráyè báyìí ó dọ̀la. wọ rẹ ọlá lè pẹ́ jù o jọ náà já a lọ léni kákan bí wọn kọkàn mi lè balẹ̀ náà níjọ. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye. Ta nìyẹn? Hello, Adékẹ́. Kí ló dé èwo látúré gbọ́? Kí ló dé náà kí lẹ̀ wá nílé mi náà? Ta ló pè yín? Ta ni sí òjò tó Ọlọ́run? Torí Ọlọ́run ẹ jọ. Tí mo bẹ sọ̀rọ̀ ti rí ni. Ká jókòó náà, jókòó. Jókòó náà. Oh God. Please come down. Jókòó náà, jókòó. Ṣáà jókòó. Adékẹ́, ìwọ ni mo wá bá. Sórí ọmọ Láìdé yìí, ó ti ṣe ọ́ lọ́pọ̀lọpọ̀. Tó yẹ pé èmi náà sì mọ̀ epo ṣe ọ́, ṣùgbọ́n jọ ń tó Ọlọ́run. Kó bá mi foríjì. Kí lẹ sọ náà? Èmi Adékẹ́, kí n dáríjì Láìdé. Ẹ̀wọ̀ ẹ̀gbọ́n Máyọ̀wá kò jọ. Ẹ dúró náà, kí lẹ tẹ̀ ń sọ lẹ́nu tó ń dùn mọ́ yín báyìí? Ṣé ẹ fẹ́ sọ fún mi pé ẹ mọ ọmọ ọlọ́run gúngún yẹn ni? Àti játijàti Yéwándé yẹn, ṣé ẹ fẹ́ sọ fún mi pé ẹ mọ̀ wọ́n ni? Okay, ọ̀rọ̀ yín yé mi. Ìgbà tẹ̀ nírú mi báyìí gẹ́gẹ́ bí ìyàwó àbí girlfriend. Torí ẹ̀ lẹ wá ń sọ̀rọ̀ báyìí ni. Yes. Ká ní pé nírú èèyàn bí èmi báyìí ni. Mo mọ̀ pé ẹ máa mọ nǹkan tí mo want. Ẹ wá ní kí n dáríjì. Ọlọ́run máa jẹ́. Mo mọ̀ pé ó yẹ kó bínú. So bó ṣe bínú iná ló yẹ kó bínú. Ṣùgbọ́n n fẹ́ sọ kinní kan fún ẹ. Tí a bá ṣe Ọlọ́run ọba,
máa ń dáríjì wá. Tó bá jẹ́ wípé ní Ọlọ́run ọba tó dá àwọn ẹ̀dá pé àwa ń dẹ́ṣẹ̀ wá ní òun ni mo foríjì wá, ipò òun ni mo foríjì wá, kò ní sí ẹnì kankan tí ó wà lórílẹ̀ èpè tí ó mọ ẹsẹ̀ mi. Ṣùgbọ́n àwọn èèyàn fúnra wa ká wá ṣe ra wa ká má lè dáríjì ra wa kò dáa. Bó ṣe wà yìí èní la rí, kò sẹ́ni tí ó mọ̀ ọ̀la. Ó lè ní ìrànlọ́wọ́ kan tó lè ṣe fún ẹ. Ta ni? Lọ́la. Eléyìí kò jọ Ọlọ́run tẹ̀ ní jẹ́ ni. Ní sùúrù. Ìwọ gan-an lára ó lè ṣe ìrànlọ́wọ́ fún tó bá di ọ̀la. So ìtorí ẹ̀ mo bẹ̀ ní orúkọ Ọlọ́run pé kó jẹ́ kíjà kó tán síbẹ̀, kó bá mi foríjì. Owó Àníkẹ́ má bẹ̀ mí sẹ́, Àní mi ò lè dáríjì Láìdé sẹ́, Àníkẹ́ má bẹ̀ mí, owó kí n gbogbo eléyìí ní sẹ́, Àníkẹ́ má bẹ̀ mí náà, Àní mi ò lè dáríjì. Bá mi dáríjì. Bá mi dáríjì. Ẹ wò ọlá yín ni o, láì jẹ́ bẹ́ẹ̀ mo ti pinnu lọ́kàn mi pé mi ò lè dáríjì Láìdé láíláí àti láíláí. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá yìí mi ò ṣáà lè kọ̀rọ̀ sí yín lẹ́nu, mi lè kọ̀rọ̀ sí yín lẹ́nu náà. Mo ti gbọ́, ó dẹ̀ ti tọ́ lọ́kàn mi nìyẹn. Ṣùgbọ́n ẹ bá mi sọ fún un láti èní lọ tí irú nǹkan bẹ́ẹ̀ tó bá tún ṣẹlẹ̀, ní ẹlẹ́ẹ̀kejì wo Láìdé má fojú ẹ rí ṣégè. Ṣó ti ń gbọ́? Sórí lọ́lọ́ tá a bá yìí èyí tó ṣẹlẹ̀ yìí mo bá ẹ dé mọ́kúlà, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ti bẹ̀ mí yìí ó ti tán lọ́pọ̀ mi. Ẹ̀wọ̀ ẹ̀kú mẹ́wàá ṣe ń gbọ́. Olùpẹ̀lọ́wọ̀ ṣé bó ṣe pọ́n mi lé yìí ọlọ́pàá wọn náà ni. Ṣé wọn lè máa bọ̀ bẹ́ẹ̀? Bọ̀ síbi o. Ṣáàjókòó tiẹ̀ mi. Mo ti dáríjì mi náà. Mo ti dáríjì ẹ̀ jókòó síbi tó jókòó sí yẹn. Adékẹ́ tí mo sọ pé ó ti dáríjì ni. Mo ti dáríjì náà. Báyìí kò dáríjì jẹ́ kí n rí pé ó ti dáríjì kí n rí sàn. Mo ti dáríjì sẹ́ẹ̀. Ìyá lọ olórí láǹkọ̀ lọ. Mo ti dáríjì ẹ̀ kí ló wá wà bí báwo? Kí ló ṣẹlẹ̀? Ní kí ni? Mo ti gbọ́. Èmi wo bẹ o. Èmi ò rí yín o. Ó dẹ̀ ti tó. Kò tó náà. Kí ló ṣẹlẹ̀ látàná? Mo ti gbọ́. Ẹ gbé wálé. Ẹ jẹ́ lọ ra ọtí wá fún yín kẹ́ fi step down. Wọ́n ṣe yọnu. Bẹ́ẹ̀ lọ bá mọ́yìn mi nílé because mọ́yìn mi kọ́kọ́ mi ní alẹ́ àná. So kò ti gbé lọ bá wọn. Àwọn ọmọ mi ní kàkà ló wà. Àwọn ọmọ mi ní o. Ó tẹ̀ dá bẹ́ẹ̀. Ẹ ṣeun gan. Ṣé ò lọ́mọ ni àbí bẹ́ẹ̀? Ṣé ò lọ́mọ ni? Ilé wo ló ń bá lọ síwájú? Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú, a tún lọ sẹ́yìn ní. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú, a tún lọ sẹ́yìn ní. Atorilaye o. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú, a tún lọ sẹ́yìn ní. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú, a tún lọ sẹ́yìn ní. Atorilaye o. Pé ọmọ tí ó jẹ wá sórí òun dákú fílẹ̀ fún mi nítorí tẹ́lẹ̀ ló jẹ́ kí n wá ó ti lè ṣe lẹ́sẹ̀. Láìdé
Uncle, Láìdé ṣẹ̀ mí. Ìgbà tí Láìdé ṣẹ̀ mí tán, ó tún wá ṣe ẹlẹ́dàá mi. Imagine, ó wá lọ Láìdé lọ sílé. Ó bá obìnrin méjì àtòun. Mo tún wá ń béèrè lọ́wọ́ Láìdé pé ókè o, àwọn pípù ìbáwọ̀ náà ṣe jẹ́. Láìdé ò mọ̀ tó máa wí. Ńṣe ló ń ká lòlò. Mo ní Láìdé ìgbà wo ló di báyìí? Ṣé tí wọ́n rí àwọn lédì yìí o tó ń ṣe gọ̀gọ̀ lúgọ̀ tó dàbí àgùntàn bí adìẹ àgíríkì tó ń ṣe báyìí tẹ̀lé wọn lẹ́yìn? Kí náà fi dá kí báwo ni bàbá kí náà ṣe dá tó? Ṣé títí ẹwà la fẹ́ sọ ni? Àbí tipò? Àbí towó? Lẹ́vù gan-an, lẹ́vù yẹn lò. Nọ́sán báyìí dẹ̀ lọ ṣe rí. Èmi lélẹ́yìí nìyàwó. Ọkọ mi ò fi pọ́nra mi lé. Tó bá dojú òótọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ. Kí ni Láìdé ń wá lára mi tí ò rí tó fi lé ọ́ ṣe yàmàyàmà yẹn? Ṣé tí wọ́n rí? Kò bá má bèèrè inú o. Ṣé bọ́ọ̀ lọ ní kíní ẹ̀tọ́ gbé kiri? Kó máa há kiri. Ó wù ló ń ha. Bí ò ṣe ilé tí mo fi owó títì mi tí mo kó owó àpò mi báyìí tí mo fi rẹ́ǹtì fún Láìdé ló wá lórí láyà ló níbẹ̀ ló kù tó máa gbé obìnrin wọ̀. Kí ni Láìdé ń fẹ́ tí mi ò ṣe fún? Ó wá lórí láyà ó ń gbé obìnrin wá sínú ilé tèmi fi owó ara tí mi gbà fún. In fact, uncle, Láìdé ṣẹ̀ mí. Ó ṣẹ̀ mí, ó gán dẹ̀ mọ̀. Ó ṣẹ̀ mí. Déráyọ̀, mo fi Ọlọ́run bẹ̀. Bàbá mi dáríjì náà ni. Òun náà mẹ́kùn ti ṣàṣìṣe. Láìdé, ìyẹn omi tí ẹ gbọ́. Etí ẹ mélòó? Kí ló fi ń gbọ́? Ọ̀rọ̀ kù sí ẹ lọ́wọ́. Ohun tí Ọlọ́run náà ni mo ní mo ń ṣe yìí. Wá kù sí ẹ lọ́wọ́. Déráyọ̀, dákun bá mi dáríjì. Igbó ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n jọ tó wà lọ́wọ́. Dákun, jọ. Uncle, ẹ tóbi lọ́wọ́ mi. Ẹ tóbi lọ́wọ́ mi. Tẹ́ bá mọ ìlérí tí mo ti lélẹ̀ fún Láìdé. Àìbí lèrè ṣe bọ́ọ̀rọ̀ ẹ̀yìn ni. Àwọn ọmọ kó tí máa explain gbogbo ẹ̀ fún mi. Tí mo ní tí bá rí ẹsẹ̀ lẹ́nu ọ̀nà mi, máa mú ẹsẹ̀ yẹn máa gé wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí. Bẹ́ẹ̀ ni. Kí ni Láìdé ń fẹ́ tí mi ò fún? 2 weeks ago, Láìdé béèrè owó lọ́wọ́ mi. Ìgbà tí mo fún Láìdé lọ́wọ́ ìtàn, mo tún fún lé. Ọkọ mi ò fi gbéraga, but tọ́rọ̀ bá ti dojú ọ̀rọ̀ yẹ ká sọ́kà máa sọ tọ́rọ̀. Ṣé rí kí má tiẹ̀ fa ọ̀rọ̀ ògùn ṣá bá sọ. Kó jẹ́ tèmi ní bó ṣe wà yìí, kò dé lọ anywhere. Kò síbi kankan tó ń lọ. So gbogbo àwọn ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo tó ń tẹ̀lé lẹ́yìn yẹn kó mọ bó ṣe máa ṣe kíni bó ṣe máa pa ẹsẹ̀ wọn yẹn dà. So bó ṣe wà yìí tèmi ní o, kò dé síbi kankan tó ń lọ. Láìdé, ìjọba báyìí tó Déráyọ̀, o ṣeun, Ọlọ́run dojú tì. Mo rí ọ náà tí mo ti fẹ́ mọ́ lọ. Ó ní ọ̀rẹ́ mi kan tí mo fún ní appointment tí mo ti fẹ́ lọ rí. Ó lè pé yóò jáde. Ṣùgbọ́n o ṣeun. Uncle, ẹ má ti lọ. At least ẹ jẹ́ kí bó tiẹ̀ ṣe soft drink or omi or kí n dáná ẹ kí n ṣe kan fún yín. Ó bọ̀ dáa, o ṣeun. Adijọ́ mi, ìmọ̀ ìjọ jẹ. Ṣùgbọ́n. Ẹ ṣe. All right. Take care. Ìgbà tó bá ti sẹ̀yìn kọ́ sí láà máa wá bó ṣe máa mú ìyàn wálẹ̀. Ṣé ìwé tí wọ́n náà ṣe ló dá lójú ara rẹ̀? Láì pé ìfẹ́ tí mo ní sí i. Tí wọ́n ṣáà máa jìnnà sí ìwọ náà ṣáà mọ̀ ọ́n láì dé. Máa pè é ṣùgbọ́n. Ṣé máa ṣe?
tiẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ òun rárá. If not, àìmọye àwọn tó tún ṣe kíní dáadáa tẹ́gbọ́n mi ò tiẹ̀ nílò owó mi rárá láti máa fún un. Tó pọ̀ níbo ló tán pè but ìfẹ́ fọ́jú. In fact, bí kò ṣàtijẹ́ tèmi náà ni ṣàjẹ́ tèmi kó má jẹ́ kí náwó mi dànù. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Mo mú wá rí. Ọkùnrin Iyọ̀, kí lẹ́mú láìdé wá ṣe ń lé ni? Èmi àti ẹ̀làjọ wá. Mo sì wá bí òun ni. Ó ti ṣe ẹ̀ṣẹ̀ tó yẹ pé ó yẹ kí yẹn yọ kòbókò. Ká bọ́ sọ̀kò tó yẹ ká wá fín. Ẹ wò, mo sọ pé mi ò fẹ́ rí ẹsẹ̀ láìdé nínú ilé mi yìí mọ́. So gbogbo ẹ̀ ó ti yé mi. So àwọn nǹkan tó wà ń bẹ̀ mo fi Ọlọ́run bá mo fi bẹ̀ kó bá mi dáríjì. Mo sọ fún nǹkan tó ń ṣe ni mo wá lọ sílé láìdé mo wá bá àwọn obìnrin kan bẹ̀ àwọn yẹn wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́ bí wọ́n ṣe embarrass mi láì ẹ bèrè lọ́wọ́ láìdé kí ló tún fẹ́ kí ló fẹ́ lára obìnrin kí ló fẹ́ tí mo ṣe fún so àwọn nǹkan tó wà ń bẹ̀ mo fi Ọlọ́run bá mo fi bẹ̀ kó bá mi dáríjì tó bá tún ṣe wẹ́ẹ̀ ńjọ́ mi fi dá mi á dá sẹ̀ríà fún. má kò lè sùn kí ni. Ó ti ṣe yóò kúnlẹ̀ ọ̀rọ̀ ẹjọ́ mẹ́gba kò é bọ́ advice èèyàn ni. Ẹ wò ọkùnrin Iyọ̀ tí ni mo rò Gọ́tíláìdé ṣe dùn mí gan mo ti ju yín ni. Ajókòó onírasẹ̀ èmi rí yín náà o. Ọkùnrin Iyọ̀ àwa ń lọ. ẹ má ti lọ fẹ́ yà. Kí wọ́n ní kí n dáná fún mi. Ṣé iyán lẹ fẹ́ ni àbí àmàlà àbí sẹ́mù? Ọ̀la epo ti jù mí èmi ló ṣe pọ̀ ọ́lẹ̀ mo kàn fẹ́. Èmi á prefer jollof rice. Ṣé ìwọ ni mo fẹ́ dáná fún ni àbí ọkùnrin Iyọ̀? Òwúrẹ́ là ń kọ̀ níta gbára ẹni torí tó ń jọ̀sìn. Ọmọ mo ti rò pé mo lose ọmọ yẹn ṣá ọ̀rẹ́ ò ṣe mọ́. Sorry ọ̀rẹ́ yìí sọ kí n kà fún un. Nǹkan tó ń ṣe yìí kò dáa o n tí ò dáa ò dáa n tí ò dáa ò lóko méjì kò dáa ló ń jẹ́ ọmọ yìí ọmọ alálùbáríkà kan ni má jẹ́ ó bọ́ ọmọ ẹ lọ́wọ́ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ má jẹ́ kó ọmọ ẹ bọ́ ọmọ ẹ lọ́wọ́ tó bá bọ́ ọmọ ẹ lọ́wọ́ tiẹ̀ ta ni sọ mi yí ẹ kò jẹ́ bó ṣe jẹ́ nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ nù. wẹ́wẹ́ ìwọ ló mọ ọgbọ́n tó ń sọ ó ṣàní ká dúró jẹun àbí ẹ jẹ́ àdó jẹun náà. kò sí yọnu kò sì ṣọ́ ìpè máa fún wọn lóúnjẹ. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn Atorilaye o, Atorilaye o. Báwo ni? Ọjọ́ mẹ́ta, ọmọ ọlá, ọmọ pẹ́pẹ́ ń jó ọmọ sínsìnsìn. Ọmọ bá díẹ̀ bá kó ata làálọ̀, ọmọ bí ó gbọdọ̀ ní ògbé lọ. Ìfojú mi ọ̀nà pọ̀. Nígbà àjọ sọ̀rọ̀ bàǹtàbàǹtà bá ń tó sì fún mi lésì tí mo rí ọ kí ló dé. Mọ́mì ṣe rí nípa ọ̀rọ̀ tá a sọ yẹn náà ló tún gbé mi wá bíbá ilé ni
ẹ ṣáà mọ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí mò ń kó kiri yẹn Yéwándé Rádékẹ́ pẹ̀lú Déráyọ̀ ẹ ṣáà mọ mẹ́tẹ̀ẹ̀ta náà ó tiẹ̀ wá yé mi mọ ilé tí mo lè mú láàrin wọn wọn á kí wọn bá yín fún ìmọ̀ràn bíi ìyá sọ́mọ. ọmọ tó fẹ́ fẹ́ náà mẹ́tẹ̀ẹ̀ta kí ló ṣẹlẹ̀ tó fi mọ̀ tó fẹ́ fẹ́? Mọ́mì ṣe rí nǹkan tí mo bá pàdé nígbà tí mo lọ sílé kọ̀ọ̀kan tó yẹ pé wà mẹ́ta ṣe bó náà rèé. Láìdé, in fact, ojú ẹ̀ ládẹ̀ rí wẹ́rẹ́ báyìí. Ìwọ tó jẹ́ wípé ẹ̀kọ́ kan ló máa yọjú sí mi. Obìnrin ṣe bí bíjà ló ti rí ilé ẹ̀ lẹ́nu ìsìn àbí wọ́n ní ìwẹ̀ ni wọ́n náà ṣàpè mí náà mo nífẹ̀ẹ́. Mo ṣe promise fún gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ ṣoṣo tó máa ń kó kiri yìí ló sọ fún mi àmì ìpò tiẹ̀ ti pa wọ́n tì ní. Wá mo ti pa wọ́n tì. So ọ̀dọ̀ rẹ̀ mi mà tẹ̀ tí ń bọ̀ kó tẹ̀ fẹ́ kí n tiẹ̀ wá lẹ́yìn táyì owó máa ń gbogbo tó ẹ̀ṣẹ̀ máa tẹ̀ lórí ibi tiẹ̀ ń pa mí ó ní kò dáná fún mi ní rárá tí máa tó délé tí mo ṣáà tiẹ̀ gbé búrẹ́dì tí mo gbé kalẹ̀ lóko tí mo máa jẹ ìwọ lè lé òun láìkí òkè láìkí kéèyàn máa jẹ ilé òkè ní lásán tó tún jẹ lọ́wọ́. Besides mi gbọ́ tiwa òkè ó kàn ní bá mi díẹ̀ tó lè jẹ́ relax. I'm sorry. Kó yẹ kó o ṣe máa rán mi létí kí n tó mọ ohun tó tọ́ má bínú. Ẹ máa bọ́ tó bẹ̀rẹ̀ fi jẹun náà tó yàrá etí. Sílé. But ṣáà pé wà fún ìṣòro ọgbọ́n mo nífẹ̀ẹ́ ẹ̀wọ̀n gan-an mo láìkẹ́ ìfẹ́ ni. Mo ṣe ń dí láti òde nílé kí n bẹ́ẹ̀ fún ìfìd fún ẹ̀ nǹkan ṣáà tí mo ṣe ń ya búrẹ́dì jẹ ní ìdí. Mo ti yá ọmọ mi tán náà nìyẹn. Mo ti wà okay. Ẹbí kò wọ ẹmu ni. Mo ti wà okay. Sorry, ìgbà tí mo ń fọ kọ́ọ̀pù yìí ṣètòrí èjú ẹ̀gbẹ́ kò lè má bínú mẹ́ta. Sórí ìgbà tí mo ń fọ kọ́ọ̀pù yìí láàárọ̀ so àmì tí mo fọ pọ́ọ̀tì so bí mo èdú yẹn ṣe wá ń ta kúrò ṣàtẹ̀ mi tí ẹ̀ mọ bó tẹ̀ ṣe ń ṣe mí mo ṣàtì ẹ̀ fọ́ o mo fọ́. Mo tún ẹ̀ṣẹ̀ tó dédé ni so ìgbà tí ṣùgbọ́n kò má bínú. Ẹ̀ ṣọ́ wọ́n ti wà satisfied. Yeah, I'm okay. Are you sure? Yeah, I'm okay. Yeah, I love you. Láìdé. Kò ṣàpọ̀lẹ́sì kan gbé tèmi ló máa jẹ. Sure. Till life, forever. Mi ò gẹ̀. Láìdé mi. Ṣòrí náà, wà promise mi. Ṣòrí gbogbo àwọn ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo tó ń gbé kiri yẹn. Mo ṣàwọn kan máa pa wọ́n tì ní ìsìn. Sure. Ó yá pa wọ́n tì o. Máa pa wọ́n tì o, sure. You know I love you. I love you. To lè ṣe even tó bá ṣàfihàn gbé lọ́wọ́ mi, I will give you. Má fún ẹ. Ṣòro ìfẹ́ ni. Ìfẹ́ máa pààyàn bí ọtí bí yóò tẹ̀ ti lògùn fún mi ò tẹ̀ òkú mọ̀. Màdé ajá kí dáná fún ẹ. Mo ti wà okay. Nọ́mbà o. Báwo ló ṣe máa wá sọ́dọ̀ mi tó máa lọ tí wà okay? Jẹ́ mo sáà sọ fún ẹ. Okay. My sweetheart. Adékẹ́. Ọlọ́run ayẹ kò pa mí. Bí báwo? Sórí every time mọ̀ kan tí mo torí máa ń like ṣá. Kí ni? Ṣé fún mi? In fact, sórí every inch of time tí mo bá ti wojú ẹ báyìí,
ṣe ló jọ mọ́mì mi. Èmi náà lè wá láìkì yín o Ọlọ́run mo láìkì yín because bí ó ti fi máa ń tọ́jú mi yẹn Ọlọ́run tó lè nífẹ̀ẹ́ fi yín lẹ̀ náà Ọlọ́run mo láìkì yín. Ládìkẹ́. dé. Ta ni arákùnrin tó já wọlé láì tiẹ̀ kanlẹ̀kùn ó kàn já wọlé bí ẹran tí ò lókun lọ́rùn. Jọ má bínú ṣùgbọ́n ìyànjú ẹ̀ ní sẹ́yìn. Kí ló dé? Kí ló tó kọ jáwọ́ nínú yàrá mi bẹ́ẹ̀ láì kanlẹ̀kùn? Adékẹ́. Èwo ló wá ń yọjú tó yọjú lẹ́ẹ̀mẹ́wàá? Kí ló ṣe ẹ́? Kí ló ṣẹlẹ̀? Àbó rí pé òun interrupt mi ni, kí ló dé? Adékẹ́. Èmi ń jáwọ́ yàrá ẹ̀. Àǹso ìgbà tó wá jẹ́ wọ́n kọ́ jọjọjọjọjọ jàre. Ládìkẹ́. Ládìkẹ́. Kí ló dé ìwọ arákùnrin kí ló dé gan kí ló dé. Tani wọ́n ti sọ mi ṣó ti gbọ́ o kò lè máa jáwọ́ nínú yàrá mi bẹ́ẹ̀ ṣó gbọ́ nísìn torí pé kí ni o èmi wà nínú yàrá tèmi nísìn ni mo dẹ̀ lò so anything tó bá ń wù mí tí bá wá sọ́dẹ̀ o lè so ohun tó bá ń wù ẹ́ ṣó ti gbọ́ tó bá máa ẹ̀ kó bọ́ta bó ṣe kó rẹ̀ wọlé bẹ́ẹ̀ náà ni kó rẹ̀ bọ́ta kúrò nínú yàrá mi nísìn. Kémi kóra mi jáde kúrò nínú yàrá. A ní kó jáde àbí kí ló dé? Ládìkẹ́ kí n jáde kúrò nínú yàrá ẹ̀. A ní kó jáde. Kí ló mí? Nínú yàrá tèmi tí mo fọwọ́ mi àbí ṣé ìwọ ló gbà fún mi ni? Dúnà ṣé ìwọ mọ̀ pé nǹkan tó bá dùn wọn kì í ṣe fún ẹnìkan ṣo ni? Yes. Ìgbà tí wọn ò bá lù mí tó mọ bí mo ṣe wọ́ọ̀tì àwọn tí wọ́n wọ́ọ̀tì mi ni mo jókòó tì náà tó bá dẹ̀ máa ó rí pé mo lálejò ò dẹ̀ ń disturb mi. Tó bá ṣe tán kókó rẹ̀ kó bọ́ọ̀tà. Ládìkẹ́. A ní kó jáde. Tó bá ṣe tán kó bọ́ọ̀tà. Láìdé ló mọ bá sọ̀rọ̀. Ọ̀dà tó bá dẹ̀ fẹ́ bọ́ọ̀tà o lè dúró ń bẹ̀ yẹn nǹkan tójú ẹ̀ fẹ́ rí tó bá ti rí tó ti yó wà á bọ́ọ̀tà. Ládìkẹ́. Mo dáràn. Kí má bínú kí ni. Sí wàhálà. Jà fún mi. Jẹ́ má bínú náà ẹ. Mi ò ṣe ní bínú. Ó sọ fún mi pé ó fẹ́ wá embarrass mi bí báyìí. Káyìnbó ti sọ fún mi tẹ́lẹ̀ pé ṣe ló fẹ́ wá yẹ̀yẹ́ mi bí báyìí mi ò ní wá. Má bínú náà ẹ kí n ṣe bẹ́ẹ̀ náà jọ. Mi ò dẹ̀ lè ṣe nǹkan tí ò ń ṣe fún mi mi ò lè ṣe bẹ́ẹ̀ fún ẹ. Ká ní pé lèmi ló wá ń sìn tírú kan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ wàá fa akẹ́kọ̀ọ́rùn ni. Wá ní kí n má bínú. Mo mọ̀ pé ó mọ̀ pé obìnrin lèmi náà náà mo mọ̀ pé màá bínú torí pé kí ni ọmọ èmi náà máa kọra ṣùgbọ́n wàá gbàgbé ẹ̀ náà ni ṣé bí wọn náà ló sọ mí báyìí nísì pé fine girl ni mí. Ló wá ní kó máa kó ọkùnrin wálé. Kì í ṣe bẹ́ẹ̀ náà wọn pé tọ́mọ bá ti fine náà gbogbo problem tó máa face náà ni náà. Mi máa ń ṣèfẹ́ tí mo ní ṣe promise mi pé ò ní ṣe irú kan bẹ́ẹ̀ mọ́. Kò tẹ̀ ní ṣẹlẹ̀ mọ́. Kan tí wàá kàn máa mú yàn wálé náà nìyẹn. Kí ni? Ajá máa ṣeré wọn. Ṣé o ti gbàgbé? O ti dáríjì mi. Ṣá máa ṣe bẹ́ẹ̀ ṣe Mi ní ṣe bẹ́ẹ̀. O promise. Pẹ̀lẹ́. Kọ́ni bí wàá mórí mi wálé. Just now àkùdẹ̀ tí ń bínú. Mi ò ṣe ní bínú bó ṣe wọ̀ ṣé wọ̀ náà ò ní bínú. Pẹ̀lẹ́. Ibi. Orí ló pọ̀ rẹ̀. Olúwa o, kí la wá ṣe báyìí? Ọ̀rọ̀ ń sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí i. Mọ́ mi, ẹ̀wọ̀ èmi ò tiẹ̀ mọ̀ tí mo lè ṣe o. Òun náà lẹ ti rí ìwọ̀n, mo sọ ní kòkè. Ẹ fún mi mọ̀ràn mọ́ tí mo lè ṣe o. Irú ìgbésẹ̀ mi dáhùn àgbé báyìí o, Ọlọ́run. Olúwa o. Mọ́ mi, ìyé mi náà mọ̀ ẹ sọ fún mi. Kí ni kí n ṣe? Ìgbésẹ̀ wo láwa gbé o, Ọlọ́run? Kí la wá ṣe báyìí o?